Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́-àgùntàn Énọ́ọ̀kù Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni Olótìítọ́ ni Ọlọ́run apá 4. Olótìítọ́ ni Ọlọ́run apá 4. Bíbélì kíkà wa láòrí nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 28 sí ẹsẹ̀ 30. Àkọ́sórí wa láòrí nínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 12 tí ó kà báyìí pé kíyèsí èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Àlàyé bàbá wa ni èyí. Òtítọ́ Ọlọ́run náà yẹ débi ìlérí rẹ̀ láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Èyí túmọ̀ sí pé ìmúṣẹ ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì yóò mú èrè dání. Àyọrísí èyí ni pé kìkì àwọn ọ̀lẹ onígbàgbọ́ tí kò já iṣẹ́ ìjọba Ọlọ́run kúnra yóò gbé. Bí ó tilẹ̀ jẹ́ pé ní ọ̀run láti ká àbámọ̀ ayé ìwà mímọ́ wọn tí kò ní iṣẹ́. Àpọ́sítélì kọ́ pé èrè ńlá ń bẹ fún àwọn òṣìṣẹ́ ìyìn rere tó ń tọ́jú agbo Ọlọ́run. Nígbà tí olórí olùṣọ́-àgùntàn bá sì fi ara hàn, ẹ̀yin yóò gba adé ògo tí kìí ṣá. Pétérù kínní orí 5 ẹsẹ̀ 4. Nínú bíbélì kíkà wa tòní, a kà nípa èsì rere ti Jésù Kristi sí ìbéèrè Pétérù nípa ohun tí làálàá wọn ní títẹ̀lé yóò já sí: ọ̀nà, òtítọ́ àti ìyè. Jòhánù orí 14 ẹsẹ̀ 6 fi dá gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lójú pé àwọn èrè ńláńlá ń bẹ àti lékè gbogbo rẹ̀ ìyè àìnípẹ̀kun. Èyí ni kókó ìgbàgbọ́ àwọn Kìrìsìtẹ́nì, ìyè àìnípẹ̀kun. Olùfẹ́, ǹjẹ́ ìyè àìnípẹ̀kun ni èròǹgbà rẹ tí o fi ń tẹ̀lé Jésù Kristi? Má pàdánù ìlérí ayérayé yìí. Bíbélì ṣe ìlérí síwájú pé gbogbo onígbàgbọ́ nínú Kristi yóò ní ìyè àìnípẹ̀kun. Jòhánù orí 3 ẹsẹ̀ 16 sí 18. Ẹ̀wẹ̀, ó ní àwọn oríṣiríṣi ìpele èrè lẹ́yìn ayé yìí. Àwọn kan tilẹ̀ lè má gba ohunkóhun. Èyí wà nínú àpèjúwe iṣẹ́ tí a bá ṣe nígbà tí a sì wà nínú ara yìí. Pọ́ọ̀lù àpọ́stólì kọ, bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ti ṣe lórí rẹ̀ bá dúró, òun ó gba èrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun á pàdánù. Ṣùgbọ́n òun tìkára rẹ̀ ni a ó gbàlà. Ṣùgbọ́n bí ẹni ń la iná kọjá. Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 14 sí 15. Olùfẹ́, rántí pé Ọlọ́run kìí ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́. Hébérù orí 6 ẹsẹ̀ 10. A kò gbọdọ̀ jẹ́ kí agara dá wa ní rere ṣe nítorí èrè wa dájú. Gàlátíà orí 6 ẹsẹ̀ 9. Kókó àdúrà: Bàbá, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti lè máa gbàgbọ́ àti láti sìn kí ẹnikẹ́ni má bàa gba èrè mi ní ìjọba rẹ ní orúkọ ńlá ti Jésù. Kókó àdúrà: Bàbá, gba èmi àti ẹbí mi lọ́wọ́ ìṣekúṣe ní orúkọ Jésù. Bàbá, gba èmi àti ẹbí mi lọ́wọ́ ìṣekúṣe ní orúkọ Jésù. Àmín.